الحمد لله الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن تبع هداه إلى يوم الدين. أما بعد، أقبل فún الله سبحانه وتعالى àtọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. Ìkẹ́ àtọrọ Ọlọ́run tí a tọrọ fún wọn lórí Ànábì nìkan, wọn bá wọn ará ilé Ànábì, wọn bá wọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn tó bá ń rin ojú ọ̀nà Muhammad sallallahu alayhi wa sallam, àti àwa náà àti ìyàwó wa àtàwọn òbí wa títí yawmil qiyamah. A kíra wa kú ìpalẹ̀mọ́ oṣù alápọ̀nlé ni, oṣù tó yẹ sí pé tí bá ń lọ, ìbànújẹ́ yóò bo ọkàn àwọn mùsùlùmí òdodo, àwọn mùmínì òdodo. Tó bá tún ti ń bọ̀, inú àwọn mùsùlùmí ó máa dùn látàrí kó mọ̀ rí pé oṣù alápọ̀nlé ni, oṣù tíyàn máa ń kó èrè nínú rẹ̀, òun ló tún ti dé yìí. Eléyìí yóò máa fa ìdùnnú fún wọn. Ọlọ́run Ọba subhanahu wa ta'ala, oṣù tó jẹ́ oṣù kẹ́, oṣù gẹ̀, oṣù àforíjìn tí a dojúkọ tó ń ṣe oṣù Ramadan, Ọlọ́run Ọba subhanahu wa ta'ala kí ó jẹ́ kí ó bá ẹnì kọ̀ọ̀kan wa láyé àti láyé wa, kó wá ṣe wá lọ́kan nínú àwọn tí wọ́n á gba Ramadan náà, tí wọ́n á sì rí iṣẹ́ olóore ṣe nínú rẹ̀, tọ́lọ́run Ọba subhanahu wa ta'ala ó sì tẹ́wọ́ gbà lọ́wọ́ wọn. Kó wá má jẹ́ kí eléyìí tá a dájú kọ yìí kó jẹ́ èyí tí a gbà gbẹ̀yìn, ṣùgbọ́n kó jẹ́ ká lè gbà á bí èyí tó yẹ sí pé òun la máa gbà gbẹ̀yìn nígbésí ayé wa. Látàrí bí oṣù yìí ṣe pàtàkì tó, àti bí Ọlọ́run Ọba wa, Ọba ṣẹ̀dá wa, bó ṣe pàtàkì oṣù yìí, náà la fi rò wípé ó yẹ ká ní ìjókòó láti lè ṣàlàyé gbogbo bá ṣe lè wù kó mọ àwọn ìdájọ́ èyí tí ó papọ̀ mọ́ oṣù yìí, èyí tí à ń bẹ Ọlọ́run subhanahu wa ta'ala kí ó jẹ́ kí ẹni tí ó ń sọ kó jẹ́ kó ṣàǹfààní ń bẹ̀, ẹni tó ń gbọ́ kó jẹ́ kó ṣàǹfààní ń bẹ̀, kó wá kà á mọ́kàn nínú àwọn iṣẹ́ olóore wa. Ọlápọ̀n Hayyul Qayyum. Oṣù yìí tí a mọ̀ sí oṣù Ramadan, tó yẹ sí pé ọ̀kan gbòógì ni nínú àwọn nǹkan tó jẹ́ nǹkan gbòógì nínú ìsìláàmù wa, tó yẹ sí pé kò sí nǹkan méjì tá a máa ń ṣe nínú rẹ̀ tó jẹ́ olórí nǹkan tá a máa ń ṣe ń bẹ̀, òun náà ni as-siyam, òun náà ni kí a gba àwẹ̀. Àwẹ̀ yìí wá rèé, ó ní àwọn ìdájọ́ gẹ́gẹ́ bó ṣe jẹ́ sí pé ó ní àwọn àlàyé tí ó so papọ̀ mọ́ àwẹ̀ yìí, tó yẹ sí pé ó ṣe pàtàkì kí mùsùlùmí kó mọ̀, torí tí mùsùlùmí bá mọ̀, ìyẹn lá lè fi jẹ́ kó jẹ́ sí rọrùn fún un láti pàtàkì oṣù yìí bó ṣe yẹ kó pàtàkì rẹ̀. Alákọ̀ọ́kọ́ ń bẹ as-siyam tí à ń sọ yìí, pé àwẹ̀, èdè Lárúbáwá ni. Lọ́dọ̀ àwọn onílúgà, àwọn Lárúbáwá ti mọ gbólóhùn yìí, ṣùgbọ́n nǹkan tí wọ́n mọ̀ ọ́ sí lọ́dọ̀ wọn, òun náà ni al-imsaku ani shay, òun náà ni kéèyàn kóra dúró kúrò níbi láti má ṣe nǹkan, pàápàá jùlọ bóyá nǹkan téèyàn ti ń ṣe tẹ́lẹ̀, kéèyàn wá kóra dúró látàrí pé bóyá èèyàn ò ṣe nǹkan náà. Eléyìí ni nǹkan tí wọ́n ń lo gbólóhùn as-siyam fún nínú èdè Lárúbáwá. Ṣùgbọ́n nínú nǹkan tí ṣẹ̀ríà tó gbà lérò pẹ̀lú as-siyam, àwọn àfáà
wọ́n jẹ́ àwọn àfáà onímọ̀ ẹ̀sìn, wọ́n mú ọ̀pọ̀lọpọ̀ definition fún gbólóhùn yìí tó yẹ kí gbogbo ẹ̀ náà ó ṣe kí nìyẹn o, gbogbo ẹ̀ náà ń jọra wọn. Ṣùgbọ́n a fẹ́ kí èyí tó súnmọ́ wa jù tó yẹ sí pé yóò lè rọrùn fún gbogbo wa láti gbọ́yé, òun náà ni definition tí Sheikhuna al-Allama Muhammad bin Uthaymin rahimahullahu ta'ala tí wọ́n sọ pé nǹkan tó ń jẹ́ àwẹ̀ òun náà ni huwa ta'abbudu lillahi subhanahu wa ta'ala bil imsaki anil akili wa shuribi wa sa'iril muftirati min tulu'il fajri ila ghurubi shams. wọ́n ní pé nǹkan tó ń jẹ́ àwẹ̀ nínú sharia, nínú òfin ẹ̀sìn, òun náà ni ìkóradúró kúrò láti jíjẹ, láti má jẹ, àti kúrò láti má mu, wasa'iril muftirat, àti kéèyàn kóradúró kúrò ní gbogbo nǹkan tí máa ń ṣe kí nìyẹn o, tí máa ń múyàn kúrò lẹ́ni tó gbààwẹ̀ tó máa sọ èèyàn dẹni tí ò da àwẹ̀, gẹ́gẹ́ bí kéèyàn bá ẹlẹ́tọ̀ ẹni ní àjọṣepọ̀. Min tulu'il fajri, eléyìí sì ó máa bẹ̀rẹ̀ láti ìgbà tí àlìfájàrí bá ti yọ, àlìfájàrí òdodo bá ti yọ ní ìdájí, ila ghurubi shams, títí dìgbà tí òòrùn á wọ̀. Eléyìí ó ń túmọ̀ sí pé ìmá jẹ, ìmá mu tí a sọ wípé ó bẹ̀rẹ̀ láti ìgbà tí àlìfájàrí bá ti yọ títí dìgbà tóòrùn á fi wọ̀, òun ló ń jẹ́ àwẹ̀. Ṣùgbọ́n pẹ̀lú àníyàn pé èèyàn fi ń ṣe ìjọsìn fọ́lọ́run Ọba subhanahu wa ta'ala ni. Torí téèyàn ò bá jẹ, téèyàn ò mu, téèyàn ò ṣe gbogbo nǹkan tó lè sọ èèyàn téèyàn ò bá ti wá láníyàn pé èèyàn fi ń gba àwẹ̀. Torí pé Ànábì sallallahu alaihi wasallam sọ pé hadith àfáà Umar radiyallahu anhu tí wọ́n gbà wá, tí gbogbo wa náà máa ń kà pé innamal a'malu binniyat. Òun náà ni pé gbogbo iṣẹ́ pátápátá ló ṣe kí nìyẹn pẹ̀lú àníyàn rẹ̀ ni. Ẹni tí ò bá jẹ, tí ò bá mu, tí ò ṣe àwọn nǹkan tó lè jáni láàwẹ̀ láti àlìfájàrí títí di tóòrùn fi wọ̀, tí ò bá láníyàn pé òun fi ń gbààwẹ̀, ẹni yóò kì í ṣaláwẹ̀. Torí ó yẹ sí pé nǹkan ẹyọ kan tó máa fi tẹ́ pé a fi ṣèyàtọ̀ láàrin ẹni tó ń gbààwẹ̀ àtẹni tí ó gbààwẹ̀ lẹ́ni tí ò bá ṣe àwọn nǹkan yìí náà ni pé kó yẹ sí pé àníyàn rẹ̀ òun ń gbààwẹ̀ láti fi ṣe ìjọsìn fún Ọlọ́run subhanahu wa ta'ala ni. Eléyìí ṣe pàtàkì gan kéèyàn lọ mọ̀, Ọlọ́run má jẹ́ a ṣàṣedànù. Torí pọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lónìí ni wọ́n lè kóra dúró pé àwọn ò jẹ fún ìdí kan àbí fún ìdí méjì, bóyá ẹlòmíì tó lóun fi ń ṣe dáẹ́tì ni àbí òun fi ń ṣe nǹkan míì náà ni. Ṣùgbọ́n àwọn ẹni yìí sì wọ́n lẹ́mìí pé àwọn ń gba àwẹ̀ fọ́lọ́run subhanahu wa ta'ala, torí ẹ̀ wọ́n lè lẹ́san àwẹ̀. Torí ẹ sí kẹ́ni tó wá sọ pé òun ń gba àwẹ̀ àfi kó ní ẹ̀ tó wá ṣe àwọn tó wá ṣe pé wọ́n ti kóra dúró, ó gbọ́dọ̀ ní láníyàn pé òun ṣe kí nìyẹn o, òun fi kíní ṣe ìjọsìn fọ́lọ́run Ọba ni. Ìwà fi ṣe ìjọsìn náà ni pé òun ṣe kí nìyẹn o, òun fi ń gba àwẹ̀ fún Ọlọ́run subhanahu wa ta'ala. Kéléyìí kó dúró báyìí. Àwẹ̀ táwa ń sọ yìí, kí ni ìdájọ́ rẹ̀ nínú ṣẹ̀ríà? Àwẹ̀ yìí ká lọ mọ̀ wípé ọ̀ranyàn ni o, gbígba àwẹ̀ Ramadan. Torí pé àwọn ìdájọ́ tá a máa sọ fúnra níbi ìjókòó yìí, àwọn ìdájọ́ tó so pọ̀ mọ́ oṣù Ramadan ni. Lóòótọ́ àwẹ̀ míì náà wà bí àwẹ̀ Monday, àwẹ̀ Tuesday, astaghfirullah, àwẹ̀ Thursday, so àbí àwẹ̀ ọjọ́ mẹ́ta láàrin oṣù, àbí àwẹ̀ kéèyàn gbààwẹ̀ nínú oṣù Sha'ban, lóríṣiríṣi àwọn àwẹ̀. Ṣùgbọ́n àwẹ̀ tá a fẹ́ máa sọ fúnra níbi ìjókòó yìí, òun náà ni àwẹ̀ oṣù Ramadan. Kí wá ní ìdájọ́ rẹ̀? Òun náà ni pé wájib, dandan ni, dandan ni kí èèyàn ṣe kí nìyẹn o, kí èèyàn gbààwẹ̀ Ramadan. Kí ni ẹ̀rí? Alákọ̀ọ́kọ́ Allah subhanahu wa ta'ala ń bá wa sọ̀rọ̀ nínú Al-Qur'ani alápọ̀nlé, nínú Suratul Al-Baqarah, níbi àyà 183. Ọlọ́run bá ní ya ayyuhal ladhina amanu, Ọlọ́run ni mo pe ẹ̀yin olùgbàgbọ́ òdodo. Kutiba alaykumus siyam, wọ́n ti kọ àwẹ̀ lọ́ranyàn lé yín lórí. Kama kutiba ala alladhina min qablikum, gẹ́gẹ́ bó yẹ kí wọ́n ti kọ́ lọ́ranyàn lórí àwọn tó ti ṣíwájú yín náà lórí. La'allakum tattaqun, kẹ́ ẹ lè bá jẹ́ni tí ó páyà Ọlọ́run subhanahu wa ta'ala. Àyà yìí
ó fi ń tọ́ka sí pé ọ̀ranyàn ni kéèyàn ṣe kíni yẹn o, kéèyàn gba àwẹ̀. Torí pé Allah subhanahu wa ta'ala ó so papọ̀ mọ́ kíni yẹn, ó so papọ̀ mọ́ taqwa. Àwọn àfáà sì tún pé kíni yẹn kútìbà mẹ́ẹ̀ fúridọ̀ ló ń túmọ̀ sí pé kíni yẹn ọ̀ràn kọ́ ọ́n ṣe lọ́ranyàn lé yín lórí. Gẹ́gẹ́ bí àwọn àfáà tó ń sọ pé tí wọ́n bá ti lè mú pé tọ́lọ́run bá ti lè sọ wípé kíní kan máa ń jẹ́ kéèyàn lè bá jẹ́ olùpáyà Ọlọ́run ọba, nǹkan náà ọ̀ranyàn lá máa jẹ́. Wal aslu fil amri al wujub. Gbogbo àṣẹ tó bá sì ti wá ọ̀ranyàn náà la máa túmọ̀ sí, àfi tá a bá rí nǹkan míì tó máa gbé kúrò ní ọ̀ranyàn. Torí ọ̀ranyàn ni kí a gbààwẹ̀ pẹ̀lú ẹ̀rí tó wà nínú áyà yìí. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà nínú áyà nínú Suratul Baqarah bákan náà nínú áyà tóun náà tẹ̀lé áyà tá a kà fún wa yìí. Allah subhanahu wa ta'ala ń bá wa sọ̀rọ̀ ńbẹ̀ nínú áyà 185. Ọlọ́run bá ní pé shahru Ramadan alladhi unzila fihi al-Qur'an. Ọlọ́run bá ní pé oṣù Ramadan tẹ̀rí unzila fihi al-Qur'an, tí wọ́n sọ kí nìyẹn o, tí wọ́n sọ al-Qur'an ọ̀rọ̀ ọba alápọ̀nlé tí wọ́n sọ kalẹ̀ nínú rẹ̀. Hudan linnas, tó yẹ sí pé ó ń jẹ́ ìmọ̀nà fún àwọn ọmọ ẹ̀dá ènìyàn. Wa bayyinatin minal huda wal furqan, tó yẹ sí pé ó sì ń jẹ́ àlàyé láti lè mọ ṣàlàyé pé kí nìyẹn o, pé ojú ọ̀nà rí wal furqan, tó sì ń ṣe ìyàtọ̀ láàrin irọ́ àti òdodo. Ọlọ́run wá ní pé faman shahida minkumu shahra falyasumhu. Ọlọ́run wá ní pé ẹnikẹ́ni tí oṣù yìí bá bá láyé nínú yín, ẹnikẹ́ni tó yẹ sí pé Ọlọ́run ní kí oṣù yìí kó ṣẹ̀hídà rẹ̀, falyasumhu, kó ipò òun gbà àwẹ̀ yìí. Ọ̀ranyàn ni. Ọlọ́run wá ní pé falyasumhu, kó gba àwẹ̀ yìí. Eléyìí fi ń túmọ̀ sí pé ọ̀ranyàn ni àwẹ̀ Ramadan. Nínú àwọn ẹ̀rí tó tún tọ́ka sí pé àwẹ̀ Ramadan ọ̀ranyàn ni, òun náà ni hadithi tí wọ́n gbà wá láti ọ̀dọ̀ Ànábì sallallahu alayhi wa sallam, tí Ànábì sọ wáyé pé tó wà ní Sahih Bukhari, Sahih Muslim, pé buniya al-islamu ala khams. Ànábì sallallahu alayhi wa sallam sọ pé kí ni wọ́n mọ ìsìláàmù wa taari, wọ́n mọ lórí nǹkan márùn-ún ni. Alákọ̀ọ́kọ́ mẹ́ shahadati an la ilaha illallah. Alákọ̀ọ́kọ́ ni pé wọ́n mọ lórí kéèyàn jẹ́rìí pé kò sí ọba míì tó tọ́ síjọsìn lódodo àyàfi Allah subhanahu wa ta'ala. Wa anna Muhammadan rasulullah, àti pé Ànábì sallallahu alayhi wa sallam taari yìí rasulullah, òjíṣẹ́ Ọlọ́run ọba ni. Wa iqamis salah, wọ́n sì tún mọ lórí kéèyàn ìmọ̀ gbérun dókè ẹ̀mọ kírun. Wa ita'iz zakah, àti ìmọ̀ yọ zakah owó ẹni. Wal hajj, àti ìmọ̀ lọ sí Mẹ́kà láti lọ ṣe hajj fẹ́ni tó lágbára. Wa sawmu Ramadan, wa sawmu Ramadan, kódà kí èèyàn má ka, kí èèyàn má ti gbọ́ Ramadan nínú ẹ̀. Wa sawmu Ramadan, àti àwẹ̀ Ramadan. Ìyẹn túmọ̀ sí pé àwọn pillars of Islam, àwọn òpó rẹ̀ tí wọ́n mọ́ lórí òun náà àwọn nǹkan márùn-ún, nínú rẹ̀ náà wà ní àwẹ̀ wà. Ló fi jẹ́ sí pé ọ̀rọ̀ táwọn àfáà sọ, tó yẹ sí pé àwọn àfáà sì fẹ́ẹ́ ẹni tó wá sí pé tó bá lè ju àwẹ̀ Ramadan lẹ̀, tó yẹ kó sọ pé àwẹ̀ Ramadan kì í ṣọ̀rọ̀ yẹn, tí ó wá gbà á, ẹni yìí ti jáde kúrò nínú Islam, tó ti tako nǹkan nínú àwọn nǹkan tó jẹ́ òpó ẹ̀sìn Islam ni. So àwọn èyí tí a kà fúnra wa yìí, òun náà ló fi ń tọ́ka sí pé Ramadan tí a rí yìí ọ̀ranyàn ni, nọ́mbà túláàsì ni, kò í ṣe nọ́mbà fẹ́. So eré tó bá ń túmọ̀ sí nǹkan kan, ó ń túmọ̀ sí pé kí a lọ mọ̀ wípé ọ̀ranyàn ni kí a gba àwẹ̀ oṣù Ramadan tí tó bá ti bá wa láyé. Ẹ wá rí oṣù Ramadan tí a sọ fúnra wa yìí, ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tó jẹ́ sí pé àríwòye, tó jẹ́ ọgbọ́n la lè rí mú nínú rẹ̀. Alákọ̀ọ́kọ́ ńbẹ̀ tá a fi mú àwọn àǹfààní, àwọn ọgbọ́n tá a lè rí mú nínú Ramadan, nínú àwẹ̀ tí Ọlọ́run bá ṣe lọ́ranyàn fún wa yìí, òun náà ni wípé ó máa ń jẹ́ ìdènà fún kí ṣáítánì máa ríyàn lò. Látàrí pé ẹni tó bá ti ń gbààwẹ̀, ìgbààwẹ̀ rẹ̀ tó dẹ̀ ti mọ̀ pé òun gbà fún Allah subhanahu wa ta'ala, ń máa ń nira fún ẹni bẹ́ẹ̀ láti máa dẹ́ṣẹ̀ sí Allah subhanahu wa ta'ala. Torí eléyìí ó máa ń ràn yàn lọ́wọ́ láti lè borí ṣáítánì tó bá ti fẹ́ máa gbórí.
sòtò ẹni tó wá jẹun kánú náà ló mọ nígbà tí kò ń fẹ́ ìgbọ́n nígbà tí bíbá tó wá ń fi ibi panú á mọ ètè rántí pé òun ń gbà ìfọlọ́wọ́ subhanahu wa ta'ala kí ni ìyá mọ á ràn ọ́ lọ láti ṣe kí nìyẹn o láti jìnnà sí ẹ̀ṣẹ̀. Nínú àwọn ẹ̀kọ́ tá a tún máa rí mú kọ́ òun náà ni pé ó máa ń ṣe kí nìyẹn ó máa ń ràn ọ́ lọ́wọ́ láti ṣe kí nìyẹn o láti sún fáyé àti láti lè mọ kí ẹ̀rọ lè mọ ronú alkiyama ní gbogbo ìgbà ní gbogbo àsìkò yẹn torí pé ẹni tó bá ti gbààwẹ̀ rí á lè jẹ́ kí wọ́n ronú pé àṣebáyé náà ṣe mọ náà rèé á mọ súnmọ́ yẹn mọ́ Allah subhanahu wa ta'ala. Nínú ẹ̀kọ́ tá a tún máa rí mú kọ́ òun náà ni pé ó máa ń ràn ọ́ lọ́wọ́ láti ṣe kí nìyẹn o láti láàánú àwọn aláìní àti àwọn tí nǹkan ṣe kí nìyẹn o tí nǹkan le fún á dẹ̀ yẹ kí ẹ lè mọ ní feelings fún wọn pé àṣé bó ṣe máa ń rí rèé àṣé bó ṣe máa ń ṣe rèé so kí nìyẹn máa ń ràn ọ́ lọ́wọ́ láti lè mọ fi develop ìmọ̀ ní lọ́wọ́ sọ kí nìyẹn o la'allakum tattaqun àwọn ọ̀rọ̀ tó kí ló wà níbi abẹ́ kẹ́lí bá àjẹ́ ní tá a páyọ̀ ọlọ́run ọba láwọn ọ̀nà oríṣiríṣi lẹ́yìn tó bá yẹ kí nìyẹn tó bá gba ẹ̀ bó ṣe yẹ kí ó gbà nínú àwọn ẹ̀kọ́ tó máa rí mú kọ́ òun ni kò mọ rán yàn láti lè mọ ṣe kí nìyẹn láti lè mọ tẹ̀lé àṣẹ ọlọ́run subhanahu wa ta'ala torí tí wọ́n ti ń gbàwẹ̀ kí mọ rán yàn láti ṣe kí nìyẹn láti lè mọ tẹ̀lé àṣẹ ọlọ́run subhanahu wa ta'ala. Eléyìí náà ni àwọn ẹ̀kọ́ àti àwọn àríwòye àwọn ọgbọ́n tá a lè rí mú tá a bá ronú sí àwẹ̀ tọ́lọ́run subhanahu wa ta'ala tí ó ṣe ní ọ̀ranyàn fún wa. Nínú àwọn ẹ̀kọ́ tí a tún máa nínú àwọn àlàyé tó yẹ ká tún mọ̀ nípa oṣù Ramadan yìí òun náà ni pé oṣù yìí oṣù tó ní ọlá tó pọ̀ ni oṣù yìí oṣù tó ní ọlá púpọ̀ ni kódà bá a máa sọ kò sẹ́ni ọmọ ìbílẹ̀ rẹ̀ tí ò ní lè sọ pé oṣù yìí ní ọlá kan bí èèyàn bá tiẹ̀ mọ̀ kankan ìyẹn àwọn kí nìyẹn ìyẹn máa mọ oṣù ìyẹn máa mọ òru Lailatul Qadr tí wọ́n sì pàdé wọn pé Lailatul Qadr khayrun min alfi shahr alẹ́ tó yẹ sí pé ó lọ́lá ju kí nìyẹn ju ẹgbẹ̀rún oṣù lọ 1000 oṣù ni ibo láti máa ń rí òru náà nínú kí nìyẹn o nínú Ramadan òun náà ni a ti máa ń rí oṣù yìí. Àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀rí òun ni ó wá tí ó fi ń tọ́ka sí pé oṣù yìí oṣù tó ní ọlá púpọ̀ ni nínú rẹ̀ òun náà ni hadithi Abi Hurairah radiyallahu anhu tí wọ́n gbà wá fún wa tí wọ́n Bukhari gbé jáde tí wọ́n Muslim tí wọ́n gbé jáde tánú sallallahu alaihi wasallam pé idha dakhala shahru Ramadan àwọn ènìyàn ní oṣù Ramadan bá ti wọlé futihat abwabus samaa wọ́n á ṣí gbogbo ilẹ̀kùn sánmọ̀ wa ghulliqat abwabu jahannam wọ́n wá ti gbogbo ilẹ̀kùn náà wa sulsilati shayatin wọ́n máa de àwọn èṣù mọ́lẹ̀. Eléyìí fi ń túmọ̀ sí pé oṣù tí èèyàn máa ń tẹ́wọ́ àdúrà tí èèyàn máa ń bẹ Ọlọ́run bá sọ̀rọ̀ táwọn ọmọ yìí ti gbàdúrà ní tí wọ́n bá sílẹ̀kùn sánmọ̀ ẹlẹ̀ wọ́n ti sílẹ̀kùn sánmọ̀ ẹlẹ̀ yẹn tó wá sí pé direct ni fún ẹni tó bá dúró déédéé tó sì ṣe bó ṣe yẹ kó ṣe nínú oṣù Ramadan wọ́n tún máa yí kán tó máa tilẹ̀kùn náà tó nínú àsìkò tó máa ń bọ́ okùn náà kó lọ́rùn àwọn èèyàn tó máa sọ̀rọ̀ ọmọ àlùjánnà òun náà ni oṣù Ramadan yẹ́sì pàdé sọ̀rọ̀ hadith kan pé ẹni tó Ramadan bá bá láyé tí ó wá ṣe kí nìyẹn o tí ó wá jẹ́ ẹni tó yẹ sí pé ó jèrè láti jẹ́ pé ó jẹ́ ọmọ àlùjánnà kó bọ́ kúrò níbi ẹrú ó bọ́ kúrò níbi ọmọ náà ìwé ẹni báyìí kí nìyẹn ìwé ẹni báyìí pòfo torí nínú àwọn ọlá tó wà fún oṣù Ramadan yìí náà ni wọ́n á tún wá di àwọn ṣètọ́nù mọ́lẹ̀ tó túmọ̀ sí pé ṣètọ́nù gan ò ní lágbára lórí àwọn tó bá yẹ kí nìyẹn o tó bá mójútó nǹkan tí ó yẹ kí wọ́n máa ṣe nínú oṣù yìí. Nínú àwọn ọlá tó wà fún oṣù yìí náà ọlá tó wà fún oṣù yìí òun náà ni hadith Abu Hurairah lẹ́ẹ̀kan náà sí kọ́lọ̀ nípa níyọnu sí tí Imam Bukhari tí wọ́n gbà wá Imam Muslim náà gba irú rẹ̀ wá tọ́lù sallallahu alaihi wasallam pé man sama Ramadana imanan wahtisaban àwọn oníkẹ́ni tó bá gba àwẹ̀ oṣù Ramadan imanan lẹ́yìn tó yẹ kó gbà pẹ̀lú pé imani wà lára rẹ̀ wahtisaban tó sì ń gbà látàrí pé kí nìyẹn o ó fi ń ṣe àtẹ̀gùn lọ́sọ́dọ̀ Allah subhanahu wa ta'ala ó fi ń ṣiṣẹ́ olóore lọ́sọ́dọ̀ Allah kọ́lọ̀ balẹ̀ bàṣẹ́ wọn lẹ́sàn àwọn ènìyàn kò fi Allahu ma taqaddama min dhanbi àwọn ènìyàn kò wé ẹni wọ́n máa ṣe àforíjì àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀ tó ṣe kí nìyẹn o tó ti ṣẹ̀ síwájú máa ṣe àforíjì fún ẹ̀yẹ sí pé oṣù Ramadan oṣù tó máa ń sọ ẹrú dọmọ lóòótọ́ ni tá a mú yàn kúrò nínú oko ẹ̀ṣẹ̀ táwa sọ̀yàn di ọmọ tuntun á sọ̀yàn dẹni tó yẹ pé ó máa wà nínú àwọn tọ́lọ́ subhanahu wa ta'ala wọn yọ́nú sí ṣùgbọ́n má jẹ́ nǹkan tó yẹ kí nìyẹn tó bá gba àwẹ̀ yìí pẹ̀lú wípé ó gbà látàrí wípé ó gbà pẹ̀lú iman ó sì gbà pẹ̀lú pé ó fi ń ṣiṣẹ́ oore lọ́sọ́dọ̀ Allah subhanahu wa ta'ala. Wá rí oṣù yìí náà abala tó yẹ ká tó mọ̀ nípa rẹ̀ òun náà ni báwo lóṣù yìí ṣe máa ń wọlé abala yìí pàtàkì púpọ̀ àwa mọ̀ ni bí alẹ́ Yorùbá wa ni àbí Nàìjíríà general ni tó yẹ sí pé ọ̀pọ̀lọpọ̀ rí ànábì ti la ọ̀nà lẹ̀ fún wa sallallahu alayhi wa sallam ṣùgbọ́n àwa mọ̀ tó wáyé sí pé ọ̀pọ̀lọpọ̀ wá fi ojú ọ̀nà ànábì sallallahu alayhi wa sallam lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wá lọ rin ìgbẹ́
kí nìdí? Ànábì sallallahu alaihi wasallam ṣàlàyé fún wa bá ṣe máa mú oṣù sallallahu alaihi wasallam. Ṣùgbọ́n ọ̀gọ̀rọ̀ wa lónìí oṣù òní ti dẹ̀ ẹ́ dìbò àti máa parí pé ọjọ́ báyìí la máa bẹ̀rẹ̀ ọjọ́ báyìí la máa parí. La ilaha illallah. Aina antum min hadithi rasulillahi sallallahu alaihi wasallam. Mo lẹ́yìn wà níbi ọ̀rọ̀ Ànábì sallallahu alaihi wasallam. Ànábì ti ṣàlàyé ẹ̀ fún wa tí ò nídìí wàhálà rárá, tí ò nídìí ká máa jà lórí ẹ̀, tí ò nídìí ká máa pariwo. Ṣùgbọ́n aburú tá máa ṣẹlẹ̀ náà nìyẹn tá a bá ti máa gbọ́rọ̀ sánú sallallahu alaihi wasallam lẹ́nu. Wàhálà tá máa ṣẹlẹ̀ náà nìyẹn. Ó yẹ sí pé ọdọọdún wàhálà ni. Kí ló dé? Ànábì sallallahu alaihi wasallam ṣàlàyé fún wa ọ̀nà méjì la máa ń gbà kí ni lóṣù Ramadan máa ń gbà wọlé. Alákọ̀ọ́kọ́ ńbẹ̀ òun náà ni pé ká rí oṣù. Tán bá ti rí oṣù tán dẹ̀ ti kéde fún wa, tán bá ti kéde lórí mùsùlùmí, tán ti kéde fún wa pé wọ́n ti rí oṣù, ká bẹ̀rẹ̀ ààwẹ̀. Ọ̀nà alákọ̀ọ́kọ́ nìyẹn. Tán bá ti rí oṣù Ramadan pé wọ́n ti rí oṣù yìí, bóyá Ṣàbáànù pé 29, wọ́n wá lọ wá oṣù, wọ́n wá rí oṣù ní alẹ́ ẹ̀, á jẹ́ sí pé Ramadan bẹ̀rẹ̀ lọ́jọ́ kejì ọjọ́ yẹn nìyẹn. Kí ni ẹ̀rí eléyìí? Òun náà ni hadithi Ibn Umar radiyallahu anhuma, kọ́lọ́run bá ní yọ́nú sí òun àti bàbá rẹ̀. Ó sọ pé tara an-nasu al-hilala. Ó sọ pé kí nìyẹn o? Wọ́n sọ pé kí nìyẹn o? Ó ní wípé àwọn èèyàn ń wá oṣù ní alẹ́ ọjọ́ tó yẹ kán ṣe kí nìyẹn o, tí wọ́n yẹ kán wá oṣù, tẹ́nibọ̀dì ń wá oṣù pé ká wá lè rí oṣù. Fa akhbartu rasulallahi sallallahu alaihi wasallam anni ra'aytu. Mo wá sọ fún oníṣẹ́ ńlá sallallahu alaihi wasallam pé kí nìyẹn o? Ra'aytu, pé èmi wọ́n ti rí oṣù. Fasamahu wa amara an-nasa bisiyami. Sallallahu alaihi wasallam ó wá ṣe kí nìyẹn o? Ó wá gba àwẹ̀. Ó dẹ̀ tún kéde àwẹ̀ pé ókè wọ́n ti rí oṣù o, ó yá ẹ bẹ̀rẹ̀ àwẹ̀. Òun náà dẹ̀ bẹ̀rẹ̀ àwẹ̀ bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam. So tó bá ti náà ti rí oṣù kò sẹ́jọ́ mọ́ káyé kí nìyẹn o, ká bẹ̀rẹ̀ àwẹ̀ bẹ́ẹ̀ ni. Ẹlẹ́ẹ̀kejì, tán bá wá rí oṣù, bóyá nǹkan kan ló fà á, bóyá kùrukùru wà ní sánmọ̀ ni kò jẹ́ kán rí oṣù ní ọjọ́ 29 yẹn. Ànábì ní kí ni fa'akmilu iddata Sha'bani 30 yawman. Ànábì ní kí ẹ ka òǹkà oṣù Sha'ban kó pé kí nìyẹn o, kó pé 30. Tó bá ti pé 30, a ṣe kí nìyẹn o, a máa bẹ̀rẹ̀ oṣù ní ká dẹ̀ bẹ̀rẹ̀ Ramadan lọ́jọ́ kejì. Torí pé oṣù ojú ọ̀run ìmọ̀ kó jẹ́ 29 àbí kó jẹ́ kí nìyẹn o, àbí kó jẹ́ 30. Gẹ́gẹ́ bí hadith Ibn Umar tó pé òun náà gbà wá pé kí nìyẹn o, ash-shahru hakadha wa hakadha. Ànábì display fún wa pé ìmọ̀ kóṣù jẹ́ 29 wa marratan 30. Ànábì ní ìmọ̀ kí oṣù kó jẹ́ 29 àbí kó jẹ́ 30 náà ni. So tá bá ti wá rí oṣù ní alẹ́ 29 Sha'ban, a máa kà á. Wọ́n ní oṣù pàálà ṣe ni ká kà á kó pé 30, ká sì bẹ̀rẹ̀ Ramadan ní ọjọ́ kejì rẹ̀ kí oṣù wọlé. So eléyìí lo ìlànà tó ń ṣe ńlá wa, ọ̀gá wa, ẹni tá a fi ṣẹ́ rán tá a lè mọ̀ yọ́ ọ̀ṣọ́jọ̀ṣọ́ rẹ̀ lọ tó lálẹ́ fún wa sallallahu alayhi wa sallam bi abi wa ummi. Kọ́lọ́n kó wá ní ṣe kó wá ní ṣàlékún kí àti gẹ̀ fún Ànábì Muhammad sallallahu alaihi wasallam. So ibo láti wá rí àdánwò pé ká mọ́ mọ́jọ́ lẹ̀. Ibo láti rí àdánwò ká mọ́ mọ́jọ́ lẹ̀ tó máa di pé a ti máa mú ọjọ́ lẹ̀ oṣù òní tí ì ṣe kí nìyẹn o, oṣù gan òní tí ì parí. A ti máa sọ pé ọjọ́ báyìí la máa bẹ̀rẹ̀, a tún máa fi ṣakọ pé àá ti mọ̀ pé wọ́n á bẹ̀rẹ̀ ni. Man ant? Ittaqillah. Ìjà bẹ̀rù Ọlọ́run ọba. Ànábì tán fi ẹ̀sìn rán rèé. Ó ti clear ẹ̀ fún wa pé ẹ wá oṣù lọ́jọ́ tó yẹ kẹ́ ẹ wá oṣù. Tẹ́ bá ti wá rí oṣù yẹn, kí nìyẹn o, ẹ bẹ̀rẹ̀ àwẹ̀. Tẹ́ ẹ bá ti wá rí oṣù, ẹ ka Sha'ban yín kó yẹ kí nìyẹn o, kó pé 30. Tó bá ti pé 30 kí ló kàn? Ẹ ti pé ẹ bẹ̀rẹ̀ àwẹ̀ lọ́jọ́ kejì. Méjì yẹn náà ni, kò jù báyẹn náà lọ. So kí wá la tún fẹ́? Àbí ẹlòmíì là ń gbààwẹ̀ fún lẹ́yìn Ọlọ́run subhanahu wa ta'ala ni. Tọ́lọ́run sì declare fún wa pé laqad kana lakum fi rasulillahi uswatun hasanah. Ọlọ́run wá ní kí àríkọ́ṣe dáadáa. Àríkọ́ṣe dáadáa. Ó yẹ kí nìyẹn o, ó ti parí sára Nabi sallallahu alayhi wa sallam. Ọlọ́run sọ mi háyà mi kí nìyẹn o, wa man yuti'ir rasula faqad ata'a Allah. Ọlọ́run wá ní kí n tó wá ti tẹ̀lé Ànábì òun o, faqad ata'a Allah. Ẹni báyìí ti tẹ̀lé òun Ọlọ́run subhanahu wa ta'ala. Ìjọsìn ni àbámọ̀ ni.
ìjọsìn ní ààwẹ̀. So ìjọsìn wá rèé nsìn, a lè ṣe kí nìyẹn o, a kàn lè fọgbọ́n orí ṣe bó bá ṣe wù wá, à wádìí pé báwo lẹni tán fi rán, báwo ló ṣe ṣe, káwa náà ṣe kí nìyẹn o, káwa náà ṣe bẹ́ẹ̀ ni. So eléyìí ló yẹ kí ká gbìyànjú ká jọ ronú sí, ká mọ̀ dá wàhálà láàrin ara wa lọ́dọọdún, ká mọ̀ fa ìyapa ẹnu láàrin ara wa lọ́dọọdún. Òbí yóò lábẹ́ ṣe gbogbo eléyìí dà. Fẹ́ẹ́ pé ọdọọdún àwọn kan wá tí káwọn ti mọ́jọ́ lẹ̀, àwọn kan wá ní pé ọjọ́ báyìí ni tàwọn lábẹ́ ìlú kan náà tó yẹ pé gbogbo wa náà ń sìn ibì kan náà lòun ti jọ ń yọ nílùú wa, ibì kan náà lòun ti jọ ń wọ̀. So eléyìí nínú àwọn abala tó yẹ ká kíyèsí ni. Àwọn tí àwẹ̀ wá ṣe ọ̀ranyàn lé lórí, wá ṣe pé àwẹ̀ yìí ọ̀ranyàn ni. So àwọn náà ni alákọ̀ọ́kọ́ náà ni pé ẹni tó wá jẹ́ mùsùlùmí, àwẹ̀ ṣe ọ̀ranyàn lé lórí. Nínú àwọn májẹ̀mú alákọ̀ọ́kọ́ nìyẹn, nínú àwọn májẹ̀mú tí wọ́n fi jẹ́ pé àwẹ̀ jẹ́ ọ̀ranyàn léèyàn lórí, òun náà ni pé kéèyàn jẹ́ mùsùlùmí. Nínú ẹlẹ́ẹ̀kejì, òun náà ni kéèyàn jẹ́ ẹni tó ti ní làákàyè, tí ò kí ń ṣe bóyá ẹni tí làákàyè rẹ̀ ti yẹ̀, àbí ẹni tó jẹ́ sí pé ọpọlọ rẹ̀ ò ṣiṣẹ́ mọ́ ni. So irú ẹni báyìí àwẹ̀ ò jẹ́ ọ̀ranyàn, mùsùlùmí tó sì ní làákàyè. Ẹlẹ́ẹ̀kẹta, òun náà ni kéèyàn jẹ́ baligh, ẹni tó ti bàlágà, tí ò kí ń ṣe ọmọ kékeré. Ẹni tó bá jẹ́ mùsùlùmí tó sì ní làákàyè, tó ṣe kí nìyẹn o, tó sì ti bàlágà, tó sì jẹ́ sí pé ó tún ní agbára láti ṣe kí nìyẹn o, láti gba àwẹ̀, ó sì tún jẹ́ sí pé muqim, kó jẹ́ sí pé ẹni tó jẹ́ sí pé ibi tó kò í ṣe onírìn àjò. So irú àwọn ẹni báyìí àwẹ̀ ti di ọ̀ranyàn lé wọn lórí. Ẹni tó bá jẹ́ pé mùsùlùmí ni, tó ní làákàyè, tó ti bàlágà, tó sì lágbára, tí ò ṣe pé àárẹ̀ mú, tó wá jẹ́ sí pé kò kí ń ṣe onírìn àjò. So irú ẹni báyìí àwẹ̀ ṣe kí nìyẹn o, àwẹ̀ ti jẹ́ ọ̀ranyàn lé ní orí. So eléyìí fi ń túmọ̀ sí pé àwọn tí wọ́n sọ pé àwẹ̀ pé ọ̀ranyàn ni. So irú ẹni tí àwọn nǹkan márààrún tá a kà yìí tó bá ti pé sí lára, kó lọ mọ̀ pé àwẹ̀ Ramadan ọ̀ranyàn ni fún òun láti gbà. Lábẹ́ eléyìí náà kò wá sí aburú nínú àwọn ọmọ kéékèèké, ẹni tó bá láwọn ọmọ kéékèèké ńlé, kó ṣe kí nìyẹn o, pé kó ṣe kí nìyẹn o, kó sún wọn mọ́ láti gba àwẹ̀. So eléyìí kò sí aburú ńbẹ̀, tó bá láwọn ọmọ kéékèèké, ká kọ́ wọn láwẹ̀. Àwọn Yorùbá náà ti máa ń sọ pé àti kékeré ni kí nìyẹn o, àti kékeré ni ìmọ̀le ti máa ń kọ́ ọmọ ẹ̀ lẹ́sìn. Ọ̀rọ̀ yìí náà tún wá rí ẹ̀rí fún látọ̀dọ̀ àwọn sàhábà radiyallahu anhum, gẹ́gẹ́ bí Imam Bukhari bí wọ́n ṣe gbé jáde pé àwọn sàhábà radiyallahu anhum máa ń ṣe kí nìyẹn o, wọ́n máa ń jẹ́ káwọn ọmọ yẹn kí nìyẹn, wọ́n máa ń jẹ́ kán gbààwẹ̀. tó yẹ pé tó bá ti wá di pé bí àwọn ọmọ kékeré tó bá gbààwẹ̀ gan, tó bá jẹ́ kán tí wọ́n fíìlì wá bíi pé àwẹ̀ jẹ́ wọn lágbára, àwọn tó fún wọn láwọn nǹkan àṣírí kan kí nìyẹn o, kán máa fi ṣeré. Wọ́n bá ti fi ń ṣeré, a lè ṣe kí nìyẹn o, kan lè bá tún máa fi kọ̀ntínú àwẹ̀ wọn. So eléyìí kò sábúrú ká ṣe kí nìyẹn o, ká máa fi àwẹ̀ yìí ká máa fi kọ́ àwọn ọmọ wa. So àwọn eléyìí ni àwọn májẹ̀mú tá a máa rí lára ẹni tí àwẹ̀ ṣe kí nìyẹn o, tó jẹ́ ọ̀ranyàn lé lórí. Eléyìí ni ibi tí a rò pé kí a dúró sí ní àṣálẹ́ yìí. Abẹ́lẹ́ Allah subhanahu wa ta'ala kí ó ṣe àgbọ́yé ẹ̀sìn rẹ̀ fún ẹnìkọ̀ọ̀kan wa. Pẹ̀lú ògo Allah subhanahu wa ta'ala, bóyá ìjókòó kan àbí ìjókòó méjì sí náà la fi ká ìjókòó yìí nílẹ̀, ká kàn ṣe ní ráńpẹ́, ká fi lè mọ àwọn ìdájọ́ tó jẹ́ ọ̀ranyàn fún wa, tó yẹ ká mọ̀ nípa oṣù Ramadan náà ni. Torí oṣù tó yẹ sí pé wọ́n ń prepare kalẹ̀ fún ni. Gbogbo nǹkan tá a ti ń kọ́ látọdún tó ti lọ, oṣù tó yẹ ká máa practice rẹ̀ náà ló ń bọ̀ yìí, òun náà lóṣù Ramadan. Tó yẹ sí pé oṣù tí èèyàn máa ń practice àwọn nǹkan tó ti kọ́, òun náà lóṣù tó ń bọ̀ yìí. Oṣù iṣẹ́ ni, kò í ṣe oṣù eré. Torí àwọn ẹ̀kọ́ tó ti ń kọ́, kó mọ̀ pé àsìkò tí èèyàn máa ń fi kí nìyẹn o, tí èèyàn fi máa ń fi ṣiṣẹ́, òun ni ó dé lẹ́yìn. Abẹ́lẹ́ Allah subhanahu wa ta'ala àti èmi àti ẹ̀yin, k'Ọlọ́run kó jẹ́ kí àwẹ̀ náà kí ó bá wa ní ayé, kó dẹ̀ ṣe é ní rọrùn fún wa láti gba àwẹ̀ náà, kó wá ṣe wá lọ́kàn nínú àwọn tó máa jèrè ní inú oṣù yìí, kó wá gba àwọn ìjọsìn náà ní ìjọsìn lọ́wọ́ wa. Subhanakallahumma wa hamdik, ashhadu an la ilaha illa ant, astaghfiruka wa atubu ilayk.